Kí lorúkọ yín? Orúkọ mi ni Ṣẹ́gun Ọládipúpọ̀. Ẹ bá mi sọ̀rọ̀ sókè. Orúkọ mi ni Ṣẹ́gun Ọládipúpọ̀. Ṣẹ́gun Ọládipúpọ̀. Kí ló gbé yín délé wẹ̀ràn? Àwọn ọmọ ayé ló ń tẹ́ tí mi tọ́ fẹ́ pa mi. Ẹgbẹ́ wo lẹ̀yin wà? Mi ò ṣe ẹgbẹ́ kankan. Irọ́ lẹ pa. Orúkọ lẹ̀ ló. Ẹ lè fà ẹ̀ má ṣẹgbẹ́ kankan kẹ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn máa lé yín kiri. Mo fi títóbi Ọlọ́run ọba tó dá mi fi ṣẹlẹ̀. Ọlọ́run nìkan ló kù mí pẹ̀lú tí mo fi ṣe ẹgbẹ́ kankan. Ẹ ṣẹgbẹ́ òkùnkùn kankan. Mi ṣe ẹgbẹ́. Kí wá lẹjọ́ dàpọ̀ tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ayé fi ń lé yín kiri? Níwọ̀nba ìgbà tó jẹ́ wípé ní táìmù kan tí mò ń gbé òkè jẹun, níwọ̀nba ìgbà tó jẹ́ táìmù tí mò ń gbé òkè jẹun, so òkè jẹun ẹni mò ń gbé, òun ni èmi àti bọ̀bọ́ kan tó ń pè ní Sẹ́kẹ́ la fi jọ wà for the main time tó jẹ́ pé a jọ jẹ́ ọmọ inú àdúgbò. Sẹ́kẹ́ yẹn ẹgbẹ́ wo ló ń ṣe? Ẹyẹ nìyẹn ń ṣe. Kí ni àjọṣepọ̀ ẹ̀yin tí ẹ̀ ń ṣẹgbẹ́ òkùnkùn pẹ̀lú ọmọ ẹyẹ? Aláì pé tó wá jẹ́ àdúgbò kan náà ni gbogbo wa jọ ń gbé, so mọ́mì ẹ̀ ọ̀dọ̀ mọ́mì ẹ̀ láti máa ń ra ọjà, tá a máa ń ra gbogbo nǹkan tá a máa ń ṣeré lọ́dọ̀ wọn. Ìgbà tíjà dẹ̀ ṣẹlẹ̀ ní òkè jẹmọ̀ yẹn tó di pé bóyá oníkálukú sá lọ, oníkálukú ṣègbà òun ni mo fi lọ gbalé sí ìgboro. Ìgbà tí mo lọ gbalé sí ìgboro lóòótọ́ gbogbo ìgbà tí Sẹ́kẹ́ wà lókè jẹmọ̀ ó ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, ọ̀rẹ́ máa tí ẹjọ́ máa ń sọ̀rọ̀ lórí fún. Ìgbà tó dẹ̀ ti lọ join tó ti lọ di jàgídíjàgan tó ti di pé kìíní èmi àti òkè sọ̀rọ̀ mọ́. Nígbà tí mo dé Òkèbodè padà tí àwọn ọmọ ayé yẹn tó ń tẹ́tí mi wípé kí n wá ṣe ẹgbẹ́ tí mo dẹ̀ jẹ́ pé wọ́n pè mí ò ṣe ẹgbẹ́ kankan, lọ́ fi wá sọ fún mi pé àwọn máa pa mí. Bátọ̀ wá náà máa pa mí, wọ́n á ní àwọn máa pa mí kí láì ṣe pé bóyá kì í ṣe torí mi ò ṣe ẹgbẹ́ ló ṣokùnfà máa pa mí. Àwa ní kó máa pa mí. Tó yẹ máa sọ̀rọ̀. Mo wá ṣe gbé. Wọ́n wá ní àwọn máa pa yín. Pé mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn yẹn, òun ló ṣokùnfà nígbà tó dé pọ́ńtì ẹ̀ tí mo lè lò. Òun ni wọ́n á fi gbé Sẹ́kẹ́ má gbà mí, nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀. Ló wá sọ fún mi wípé kí ló ṣẹlẹ̀ báyìí, wọ́n á ní kò sí ọkàn pé ọmọ ayé yìí tí ó ti wù pé ó ní kí wọ́n ṣe ẹgbẹ́. Kó dẹ̀ mọ̀ mi láti lẹ̀ pé mi ò lè ṣe ẹgbẹ́, mi ò lè ṣe nǹkan. Ló fi wá sọ fún mi pé kí n má wọ̀ pé tóun bá ti dé Abẹ́òkúta wípé òun máa kú. So conclusion ẹ̀ ni àwọn ọlọ́pàá lọ. Conclusion ẹ̀ lọ́ọ́ nígbà tí àwọn ọlọ́pàá dé tán fẹ́ mú yín, kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní àdúgbò yẹn kankan? Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan tó ṣẹlẹ̀ nínú àwọn tí ó jẹ́ ayé tí mo sọ yìí náà tí mo ní ọ̀nà tó bá ṣe ẹgbẹ́ yìí náà. Níbi tó tíkẹ́ẹ̀tì fún àwọn ìkan nínú àwọn àgbà ohun tó jẹ́ pé bóyá tó jẹ́ bí ọ̀gá sí wọn, ìyẹn ni ó lọ sí ọgbà àwọn sósèjì tí ó lọ sọ fún àwọn sósèjì. Ìyẹn ló lọ sí ọgbà àwọn sósèjì tó lọ sọ fún àwọn sósèjì wípé èyí fẹ́ máa ṣe fọ́mátì fún àwọn ẹgbẹ́ nínú àdúgbò láti lè wà máa bẹ̀ tí ó bá kú ọlọ́pàá àwọn sósèjì transfer ìwá sí ṣé kọ́tìsì ni wọ́n àbí kí ni orúkọ ẹ? Ṣẹ́gun Ọládipúpọ̀. Ọmọ bo ni ẹ? Ọmọ Ìjẹ̀mọ̀ ni mí. O ṣe kọ́tìsì ẹ̀ wò ló ṣe? Ọ̀kadà ni. Ọ̀kadà ló ń gùn. Ibo síbo ló ti ń gọ̀kadà? Ibo kankan ló ti ń gọ̀kadà ṣẹ́ ládùúgbò ni àbí ọ̀ràǹdà? Ọ̀ràǹdà ni mo máa ń lò. Àwọn wo ló mú ẹ? Àwọn wo ló mú ẹ? Àwọn 250 ló mú ẹ. Kí ló ń kó ṣe? Ó ní mo ṣe fọ́mátì fún pé mo fẹ́ ṣe kan ẹni tí ó mú mi lọ sọ́dọ̀ àwọn tó ṣètì gangan. Ó ní mo fẹ́ máa ṣe fọ́mátì fún àwọn ẹgbẹ́ àwọn láti lè wá máa fi tíkẹ́ẹ̀tì àwọn nínú àdúgbò. Tálẹ́ ní ẹ? Ṣólè bò ní. Ṣé tó ṣe tì lórúkọ ẹ? Ṣé wo ló ṣe? Inú àdúgbò Òkèbodè yẹn ni ó wà.
bọ̀tọ́ ní ẹ̀yin ọmọ tó wà lókè bọ̀dẹ̀ pé kọ́tìsì ní ọmọ tó wà lókè bọ̀dẹ̀. Irọ́ o, èmi ò ṣe ẹgbẹ́ kankan. Ọlọ́run nìkan ló jẹ́ lẹ́rìí mi níbi báyìí. Mi ò ní ẹlẹ́rìí. Ọlọ́run nìkan ló jẹ́ lẹ́rìí mi níbi báyìí. Láti jọ́ tí ìyá mi àti Ìgbà tí kò ní ṣàn láti kọ́ láti gba orientation wọn. Kí ló fẹ́ kí ìjọba ṣe báyìí? mo fẹ́ ràn lọ́wọ́ ìjọba ni kọ́jọ kọ́ ṣàánú mi torí wípé kí ni irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí Ta ló tọ́ka ẹ̀ lọ́wọ́ mi ò fi station yìí bẹ́ẹ̀ ni mi ò ṣe alábàápàdé rẹ̀ pé owó àtàkùn lélẹ̀ ìjọba kọ́jọ tí bá dẹ̀bọ̀ ní lélẹ̀ mi ò tún ní rí béèrè láti lè sọ ìlú. Ṣáwọn òbí ẹ̀ ti wọ̀ àbí àwọn fámìlì ẹ̀ ti wọ̀ fún wa bí? Mi ò ní ìyá mi ní bàbá mi. Ṣé o ti níyàwó ṣe Mo ti níyàwó bẹ́ẹ̀ ni mo ti ní. ọmọ àti ìyàwó ẹ̀ tí mo kó wà nílé léwé? Mọ̀ pé mo wà nílé ìwé kan torí wípé kí ni látijọ́ tí ó ti mú mi wọ́n jẹ́ kí n pe fámìlì mi ṣe ní òun náà ni mo fi sọ wípé mo ní mo pe sẹ́kẹ́. Mo sọ tẹ́lẹ̀ mo ní mo pe sẹ́kẹ́ pé mo invite ẹ pé mo sọ fún wípé mo ayé ìtẹ́tì wípé sẹ́kẹ́ yẹn dẹ̀ jẹ̀yẹ́. Àmọ́ nínú táwọn ìwádìí wa ta gbọ́ o fẹ́ invite àwọn arábí yẹn wá láti tàkún wá pa èèyàn kan mọ́lé. Kí nìdí ẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ mọ̀ pé mo sọ Ṣẹ́gun Ládùúgbò ẹ mọ̀ wípé mo sọ láti ilẹ̀ wípé nígbà tí ìjà ṣẹlẹ̀ ní Òkè Jẹmọ̀ tí mo kúrò ní Òkè Jẹmọ̀ mo lọ sí Òkè Bòdì mo sọ fún yín wípé àwọn ààyè Òkè Bòdì yẹn ló ń tẹ́tì mi wípé kí n wá ṣe ẹgbẹ́ mo dẹ̀ jẹ́ kó yé wọn wípé mi ò ṣe ẹgbẹ́ pé gẹ́gẹ́ bọ́ ṣe mọ̀ mí láti lè pé ṣé mo ṣe ẹgbẹ́ ọ̀gbìn láti pàṣẹ pé mi ò ṣe ẹgbẹ́ lọ́tí tẹ́tì mi wípé àwọn máa ṣe kí ni àwọn máa make sure wípé mo kúrò nínú ìdí àlàyé. Ìgbà tí wọ́n ò ṣẹgbẹ́ tí wọ́n wá lọ invite ẹni tó ṣẹgbẹ́ kí lè ròǹgbà ẹ̀? Mọ́mì ṣe gbogbo orúkọ ẹ mọ̀ pé mo sọ náà wípé gbogbo nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí mi kò jẹ́ kí n lè ṣe kí ni kò jẹ́ kí ọpọlọ mọ́. Dákun jẹ́ ń béèrè yìí lọ́wọ́ ẹ̀. Ẹni tó invite pé kí wọ́n wá pa yẹn kí ló ṣe fún ẹ gangan tó invite àwọn èèyàn wá láti wá pa yẹn? Òun ló kọ́kọ́ invite even gan inú àwọn tó wà ládùúgbò yẹn ló ń jẹ́ pé yémi wípé tí bá ti rí ṣóni gan yẹn pé kí n máa sá fún wípé tó ń wípé kí ni ó ti sọ pé ó make àtẹ láti lè sọ pé kó máa yé máa pa ni. Torí ni mo fi wá sọ. Wọ́n nílò gbọ́ ìwọ wá yára láti lọ invite àwọn tó máa pa. Kì í ṣe sí ẹ̀ náà inú ìwà ẹ̀ náà ó fi hàn wípé òun náà fẹ́ ṣe kí ni ó fẹ́ wà ẹ̀dá sí òun ni mo fi sọ fún sẹ́kẹ̀ ẹ̀yà. Jọ kí làwọn ìṣesí tó ń ṣe sí ẹ? Bíi tí n bá dọ́dọ̀ ẹ̀ bíi tí n bá wà nínú àdúgbò ó sọ fún mi pé ìwọ ṣebí àwọn ọmọ ẹyẹ nìwọ̀n wà pẹ̀lú àbí máa wò ó tó bá ti yá tóun bá ti ní táìmù pẹ̀lú ẹ̀ wàá rí wa ṣe dákan ilé ayé máa tó rẹ̀ dákan máa ṣe ẹ́ ilé kan máa ṣe. Ìgbà tí wọ́n ò ṣẹgbẹ́ kí lòun wà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn? Mi ìwà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn sẹ́kẹ̀ yẹn nìkan náà ni. Sẹ́kẹ̀ yẹn náà ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n ló sọ nísìnyí. Influence wípé torí Òkè Jẹmọ̀ tí mo wà bọ̀ gbogbo táìmù tí mo wà lókè. Ọlọ́pàá ní pé o kó àwọn èèyàn wá láti wá pààyàn mọ́lé Ṣẹ́gun kí ló dé tó ń parọ́ Ṣẹ́gun? Mo mọ̀ pé òótọ́ tó bá sọ lè yọ ẹ́ ṣá. Bẹ́ẹ̀ni òótọ́ yẹn náà ni mo ń sọ mi kọ́ àwọn èèyàn wá rà mi kọ́ àwọn èèyàn wá rà. Ṣẹ́gun ọmọ olúbo ni ẹ́? Ọmọ Jẹmọ̀ ni mí ọmọ Yorùbá àbí? Bẹ́ẹ̀ni. Parí òwe ẹgbẹ́ ẹyẹ. O lè sọ pé òun pé ẹgbẹ́ ẹyẹ lẹ́yẹ máa wọ́tọ̀ ó túmọ̀ sí pé tó o bá kí n ṣọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn o ò ní àyà láti lọ pe ẹlẹ́gbẹ́ òkùnkùn láti wá pa èèyàn mọ́ àdúgbò mo ti sọ tẹ́lẹ̀ tó o bá ti sùn tó bá ti sọ èdè òmìnira o. Mọ́mì mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn. Báwo ló ṣe wá mọ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn? Ẹnìkan ṣo tí mo mọ̀ yẹn náà ni mo mọ̀ òun náà ni sẹ́kẹ̀ yẹn. Influence wípé. Kí lorúkọ sẹ́kẹ̀ yẹn gangan kí lorúkọ ẹ̀? Sẹ́kẹ̀ náà sọ ni. Sọ̀díkì gangan ló ń sọ. Sọ̀díkì kìíní. Ọgbọ́n. Bọ̀ nickname ẹ̀tọ́ mọ̀ ní sẹ́kẹ̀ yẹn. Nǹkan tó jẹ́ kí n mọ sẹ́kẹ̀ yẹn ò ju wípé nígbà tí mò ń gbé Òkè Jẹmọ̀ ọmọ Jẹmọ̀ náà lòun náà so mẹkáníìkì lòun kọ́ ní gbogbo táìmù yẹn so ọmọ Jẹmọ̀ náà lòun náà. Ó mọ̀. Kí ni Ramon ṣe kó tó ní kán wá pa Ramon rè? Kí ló ṣe Ẹni tí fún mo ẹ? sọ pé ó wà lókè bodè tí mo ní ó ń tẹ́tì mi pé kìíní òun ló ní kí Ramon kó wá pa mí. Ramon yìí. Bẹ́ẹ̀ni. Ramon kí lè rò ẹ tó fi ń sọ fún wa níbí báyìí pé o ò mọ Ṣẹ́gun rí?
ní tilẹ̀ tọ́lọ́run èmi ò mọ̀ rí rárá. Ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi nígbà tí ó mú mi. Ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi pé mo gbọ́ pé wọ́n ní pé mo fẹ́ wá pa. Torí ẹ̀ ìgbà tí wọ́n tún wá gbọ́ pé òun náà wá ń gbèrò pé ó fẹ́ wá pa mí, wá ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi pé ìwọ tí mi mọ̀ rí báwo ni mo ṣe máa gbèrò pé mo fẹ́ wá pa ẹ́. Létà ìdààmú wá gbọ́ pé òun náà gbèrò pé ó fẹ́ wá pa èmi ò dẹ̀ mọ̀ òun rí. Òun lòun sọ pé òun mọ èmi. Ẹni tí wọ́n sọ pé kó lọ pa kí ló ṣe fún ẹ tó sọ pé kó lọ pa tó fi rán yàn lọ pé kó lọ pa. Òun ni mo sọ wípé bọ̀bọ̀ tí mo ní wà lókè bodè yẹn ìyẹn Ṣọlá yẹn òun ni ayé gangan náà ní Ṣọlá yẹn. Ó ti yé òun ni mo sọ wípé ó sọ wípé tóun bá ti ráyè tọ̀dọ̀ tèmi ilé ayé máa sú ìgbà kan máa sú. Òun ni mo fi sọ wípé òun ó padà sọ wípé àwọn boys yìí ń pa ṣége irọ́. ayé ni wà mí ayé ni wà mí ayé lè pààyè èmi ò mọ òun influence wípé torí sẹ́kẹ̀ yẹn ẹyẹ ni ó fẹ́ pààyè. ẹni tó ń sọ ìgbọ́n tó sọ pé ó ní pé ó gbéṣẹ́ pé èmi wá kó yẹn mi ìmọ̀ yẹn náà rí torí ẹ̀ ló ṣe wá ń ya èmi ní ẹnu. ṣùgbọ́n gbogbo yín báyìí ní ìsìn Òkèbodè lẹ́jọ́ ń gbé. èmi ò gbé Òkèbodè rárá. ibo ni wọ́n ń gbé. ìgbà tá a dé station gan ni mo ṣe rí. ibo ni wọ́n ń gbé. Olókùta lèmi gbé. Olókùta. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ tí wàá mú ìwọ ló ń gbé abúlé ọlọ́nì lẹ́ǹkan. èmi kọ́ ẹni tó ń gbé abúlé ọlọ́nì. torí ẹ̀ ló wá ń yè mí lẹ́nu pé èmi tí mi gbé Òkèbodè tí mi mọ ẹni tó ń sọ. àmọ́ Ṣẹ́gun ó mọ ọmọkùnrin yìí báwo ló ṣe mọ̀. nǹkan tó jẹ́ kí n mọ̀ ní pé nígbà tó sọ pé Ràmọ̀ ni ó ti wá sí Òkèbodè tí ó dà ń pé àṣemáṣe kan ó ń ṣẹlẹ̀ ní Òkèbodè. kí ni àṣemáṣe yẹn? ó dà ń pé ó wáyàn kan wá sí Òkèbodè yẹn bọ̀ mí sí ní àrántí táìmù. àmọ́ wọ́n sọ fún ẹ. bàbá ìwọ ni wò ó ṣe gbé òkùnkùn gbogbo activities wọ̀nyí ló ń sọ fún wa. ṣé informant ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ẹ ní. ó lóun sínú gbogbo nǹkan tó ń ṣe ló mọ̀. ní ọjọ́ tí ó wá sí Òkèbodè yẹn èmi mo bá wọn nígbà tó wọn ọlọ́pàá tó dé ó dà ń kó ti sá lọ kí àwọn ọlọ́pàá yẹn tó dé ìgbà táwọn ọlọ́pàá yẹn máa fi délé mi náà fi ọ̀kadà ṣiṣẹ́ dé ní táìmù yẹn òun ni èmi fi rí. kí ló ń wá ṣe gangan tí wọ́n fi fẹ́ pa? kí ló ń ṣe gangan? kí ló ṣe? báwo ló ṣe dáàmú tó fi fẹ́ pa? àbí Ràmọ́ ni mi lè sọ ni. àwọn náà ni. ẹ̀ṣẹ̀ wo ló ṣe ìwọ dáàmú dáadáa? òun ni Ṣọlá ẹ̀hún lọ gbéṣẹ́ mi fún pé kó wá pa mí. báwo ni wọ́n ṣe mọ̀ wípé òun ni Ṣọlá gbéṣẹ́ fún? ta ló sọ fún ẹ? nígbà tó ti ní Ràmọ̀ kò dẹ̀ sí Ràmọ̀. méjì. ó sọ̀rọ̀ kan Lókèbodè pé wà á sí nǹkan ṣẹlẹ̀ Lókèbodè tó wọ́n fi wá bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí Lókèbodè. ni tó ṣẹlẹ̀ Lókèbodè nígbà yẹn? kí lẹ̀ ṣe Lókèbodè tó ọlọ́pàá fi wá. a ṣe nǹkan kan o èmi ò sí bẹ́ẹ̀ o ẹ ò síbẹ̀ àgbà kí ló ṣẹlẹ̀ nígbà yẹn? bọ̀ ó dà ń pé ó wá àwọn èèyàn kan wá sí Òkèbodè ni. ọ̀rọ̀ tó sọ yìí ó yá ṣàlàyé. ọmọ pa nǹkan tó sọ yìí ìyàwó tèmi ìyàwó mi family house Òkèbodè ló wà. ìjọ tí mo wá lókèbodè èmi àti ọmọ kan ó gbáyàwó mi ní etí. ọmọ yẹn wálé mi àti ẹ̀ wá jọ jà tájọ nara wa pa gan lójú títì ni mo dẹ̀ fi kó bẹ́ẹ̀ ni mo dẹ̀ fi lọ́njọ́ yẹn. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣẹ́gun ọmọ tí tó yẹ lóye ṣe mí lẹ́nu pé báwo ni èmi lòun ṣe mọ èmi. dúró Ṣẹ́gun ọmọ tí Ràmọ́ náà rẹ̀ báwo ló ṣe jẹ́ sí ẹ? kò jẹ́ bákan sí mi ò torí pé kí ni èmi. ọ̀pọ̀lọpọ̀ ojú súnmọ́ ojú. gbogbo máìkì gan lẹ ń tẹ̀ mọ́lẹ̀. kò jẹ́ bákan sí mi ò torí wípé tó sọ yìí náà tó ní pé bí ìmọ̀ yẹn rí ṣèbí bí jẹ́ bákan sí mi ò. ìyá ìyàwó mi tó lẹ́yìn ìgbà tó ṣe pátì ni mo lọ bẹ̀ tọ́ṣọ́kù bàbá wọn ni mo lọ bẹ̀ ibẹ̀ ò ṣe ibi tí mò ń lọ torí bóyá wọn ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ yẹn mi ò dé wa mú. tààrin yìí báwo ló ṣe jẹ́. kí lórúkọ ẹ fún ní máìkì. kí lórúkọ ẹ. kí ló gbé ẹ débí. níwájú ọlọ́run kẹ́gẹ́ ìṣòro nígbà tí School. ìṣẹ̀lẹ̀ Abẹ́òkúta. ọdún wo ni ẹ? láwọn ṣáájú àṣọ ẹ̀mí ṣe tó sùn mo dẹ̀ ń ṣe iṣẹ́ òkàdà mo dẹ̀ ń fi mọ́tò mo máa ń wa school bus náà. so ní ìjọ Sunday ní ìjẹrin níjọ Sunday mo kàn wá níjọ sọ̀tọ̀ wájú ọ̀rẹ́ mi tí mo ti fẹ́ fi mọ́tò ṣiṣẹ́ mo lè ṣiṣẹ́ mo kàn ṣáàbí ọlọ́pàá ẹ̀yìn ọkọ̀ fún mi so ní ìtẹ̀rù ni wọ́n pọ̀ ẹjọ́ sáré fún mílíọ̀nù bíi ìṣẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní wípé àwọn fún wa sí mi wípé lẹ́gbẹ̀ẹ́ òkùnkùn níbi ìṣe kọ̀ọ̀kan wípé kódà bàbá mi ṣe òkú ní last month ni
ìyá mi náà ọ̀dẹ̀ ti ń dàgbà ọmọ mẹ́ta mo ti bí tí mi ṣe ẹgbẹ́ kankan ó dàgbọ́n ìgbà táwọn antibodies tí wọ́n gbé mi lọ sí ọ̀dọ̀ wọn ní òkè jẹmọ nǹkan pọ̀jù náà tí mo ti tẹ̀lé wọn ní ìlú ìṣe. ta ló tọ́ka yín ta ló tọ́ka yín nínú àwọn ọlọ́pàá kan tó wà ní ẹ̀tọ́ ta ló gbogbo wa táwọn ìgbìyànjú tó tọ́ka yín pé ilé àjọ ń ṣe ni ṣé kò sí. kò sí anybody tó tọ́ka mi bí báyìí gbogbo àwọn dájọ́ wà nínú sẹ́ẹ̀lì Ramon ṣé wọ́n mẹ́ni yìí. Ṣẹ́gun jẹ́ ọmọ arákùnrin tó ń sọ̀rọ̀ kí ló fẹ́ kí ìjọba ó ṣe fún un. ìjọba dá kó ṣàánú fún mi wọ́n fọwọ́ ẹlẹ́dàá àwọn ọmọ mi tí mo ní lọ́jọ́ kó ṣàánú fún mi ẹ̀ṣẹ̀ àìmọ́. ṣé ìyàwó àtọmọ ti mọ̀ pé wà ń bí báyìí. wọ́n mọ̀ pé mo wà lókè ibùdó ní àná àti ìjẹta bọ̀ wọ́n mọ̀ pé mo ti wà nílé wọn. ọ̀kadà tó ń gun ta ló ní. àbókè jẹmọ. ta ló lọ́kadà tó ń gun. mo wà ní àwọn ní 70,000 àwọn ọ̀kadà ń gábà tó gbogbo yẹn mo kàn fi wá jẹ pé tí máa tó jẹnu iṣẹ́ tó fi máa fi ọ̀sùn. iṣẹ́ wo ló ṣe. dráìvà ni mi ní Emmanuel Anointed tó wà ń kà. kí ni Emmanuel Anointed tí wàá ṣe sọ̀rọ̀ tó wà ń lẹ́yìn. wọn ti gbọ́ tó yẹ fóònù mi gan lọ́jọ́ dísídẹ̀ǹtì yẹn ṣẹlẹ̀ gan ọ ti gba fóònù mi mi ìrè fóònù pé mi ìrè anybody. ìyàwó mi gan ló tó ṣẹ́gun bó ṣe wá rí ìsìn kí ló fẹ́ sọ olóòsì ń bẹ̀ oní ilé ìfẹ́ gbọ́ ìtàn ọbẹ̀ ló dẹ mọ́. ó dẹ̀ mọ̀ àpàdé àlùdé ẹyẹ àtàyè ó dẹ̀ sí nínú ẹgbẹ́ yìí kí ló fẹ́ kí ìjọba ó ṣe fún un. ìrànlọ́wọ́ ìjọba ni mo fẹ́ kó ṣàánú mi. wọ́n á ṣe.